Ìpàdé tí ò ní ó pín sí ọ̀nà mẹ́ta. Ìkíní, ìsúnbà ọ̀dọ̀bẹ̀rẹ̀. Ìkejì, òbí àti àtìjú àwọn ọmọ rẹ̀. Ìkíní, ìsúnbà ọ̀dọ̀bẹ̀rẹ̀. Ìkejì, òbí àti àwọn ọmọ rẹ̀, àtìjú àwọn ọmọ rẹ̀. Èyí tí mo mọ́ wá lónìí láti fi ṣiṣẹ́ òní ọ̀yá àbíyamọ. Ìsúnbà ọ̀dọ̀bẹ̀rẹ̀. Wá, àwọn owó ní èso lè bá sí. Èso lè bá sínú ọ̀rọ̀ wa tí à ń sọ jáde láti mú wa. Gbogbo ọdẹ wa tí èso ń dẹ òun ni láti mú wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì. Èso lè bá sínú ọ̀rọ̀ wa. Èso lè bá sí ìrìnàjò wa. Èso lè bá sínú ìgbéyàwó wa. Èso lè bá sínú ilé wa. Èso lè bá sínú ìdílé ní ayé àwọn ọmọ. Èso lè bá sínú àgọ́ ara wa. Bẹ́ẹ̀ ni èso lè bá sínú ìgbésẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún wa. Bẹ́ẹ̀ ni èso lè bá sí ìjọ tèwà. Èso lè bá sí ọ́fíìsì nínú ìrìnàjò wa lọ́dọọdún. Èso lè bá sáàárín àwa àti ọ̀rẹ́. Èso lè bá sáàárín, ó lè bá sí oúnjẹ. Èso lè bá sí ohun tí a fẹ́ràn jù láyé. Bẹ́ẹ̀ ni èso lè bá síbi àwọn ìwà kankan ní ìgbéraga, àgbèrè, ìbínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe mú Mósè. Àwọn ibi tí èso lè bá sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èso lè bá sórí mẹ́díà àdìwà. Ó lè bá sí àwọn ibi tá a bá ti gba ìmọ̀ràn wa. Ó lè bá sọ́dọ̀ wòlíì. Ó lè bá sọ́dọ̀ pásítọ̀. Ó lè bá sọ́dọ̀ súnmọ́ wa jù. Kìrìsìtẹ́nì wá sẹ̀lẹ̀ á bọ̀bàgẹ́lì rẹ̀ ti wí àní àtàlẹ̀ máa sọ̀rọ̀. Kí ni à ń pè ní ọ̀tá? That is part 2 of the message. Kí ni à ń pè ní ọ̀tá? Number 1, ọ̀tá jẹ́ ẹni tí ó lòdì sí wa, tó lòdì sí ìran wa, tó lòdì sí ayé tí a wá, tó lòdì sí àlàáfíà wa, tó lòdì sí ayọ̀ wa, tó lòdì sí ohun gbogbo tí a jẹ́ láyé, tí ó dẹ̀ ní ìpinnu òdìlé wa lórí, tí ó dẹ̀ múra láti borí wa. Ọ̀tá náà máa sọ̀rọ̀ abẹ́ ní wípé níbẹ̀ ní ṣẹ́gun rẹ̀. Àdúrà fún ìrànlọ́wọ́ gbàdúrà fúnra lọ. Máa sọ̀rọ̀. Ìta pè ní ọ̀tá nìyẹn. Ọ̀nà mélòó ni ọ̀tá pín sí? Ọ̀tá pín sí ọ̀nà mẹ́ta. A ní ọ̀tá ti ara, èyí tí ó kórìíra wa,
tó sì lòdì sí wa nípa ìdí kan àti ìkejì. A ní ọ̀tá ti ara, ìyẹn ní ọ̀tá ti ènìyàn, physical enemy, ọ̀tá ti ènìyàn ni. Ọ̀tá èkejì ó ní ọ̀tá ti ẹ̀mí. Ìkan nínú ọ̀tá ti ẹ̀mí yẹn ó ní èṣù. Èkejì ẹran ara. Ẹ̀kẹta ọ̀tá ti ẹ̀mí ni mò ń kà yẹn. Ẹ̀kẹta ìpìlẹ̀. Ẹ̀kẹrin ẹ̀san ìran. Àkàrùn ogun ìdílé. Àwọn ohun tó bá sáà ti lè búlọ̀kì wa láti má jẹ́ ká function, láti dá wa dúró, láti ègéèsì ohun tá a wá sí láyé nípa ti ẹ̀mí, ọ̀tá ti ẹ̀mí, ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀tá ti ẹ̀mí. But ọ̀tá ẹ̀kẹta ò ní ọ̀tá ara wa. Kí ni à ń pè ní ọ̀tá ara wa? Ìyẹn gan ló le jù. Ìyẹn gan ló le jù. Ọ̀tá ara wa òun ni ìkan nínú rẹ̀ ní àìgbọ́ra. Ìkan nínú rẹ̀ ní tinú mi ni máa ṣe. Ìkan nínú rẹ̀ ní ẹ̀jẹ̀, agídí, ìbínú, àìnísùúrù, ọ̀rọ̀ púpọ̀, bí irú tiwa kárí kankan nínú church ká má lè handle rẹ̀ pẹ̀lú sùúrù ojú wa ti gòkè dédédédé ọ̀tá tẹ̀lé yẹn ṣe àwọn wọ̀nyẹn kìí ṣe ọ̀tá ti ìta ló léèyàn, ọ̀tá ti ara wa gángan ó lè sọ̀jọ́ dáhùn. I'm telling you the fact. Ká má lè handle ìkan with wisdom. Ọ̀tá ti ara yẹn ló burú jù. Nígbà míì ta bá ń gbàgbọ́ Olúwa ìjọ ilé ẹ̀sọ́ ìjọ ibi púpọ̀ ní ìgbà míì when we lost a vision, we lost our vision and we lost everything concerning congratulation in the beginning of the year. Ìyẹn lè dùn ogun ìdílé, ìyẹn lè dùn ogun èṣù. Ọ̀tá ẹ̀jẹ̀ gangan ó lè má jẹ́ kí ènìyàn dé Kénáánì. Mósè ó rí Ọlọ́run ní ojúkojú. He was the first person, ó ní anointing tó ju tiwa. He was the first person tó kọ́kọ́ bá Ọlọ́run ṣe close door meeting. First person ni Mósè ló kọ́kọ́ Bíbélì sọ pé òun àti Ọlọ́run jọ wà nínú ìyàrá àjọṣilẹ̀kùn mára. Ó tó rí òfin Ọlọ́run nígbà tí another people bá sọ pé Mósè ní pẹ̀sì ara o. Mósè was the first person in the history of the scriptures tó kọ́kọ́ bá Ọlọ́run ṣe close door meeting kájọ sọ̀rọ̀. Láti wá ìgbà tí Kórà àti Dótánì àti Ábúráhámù bẹ̀rẹ̀ sí ṣe gàgàgàgà tó nípa àwọn náà ti ríran wọn náà ti sẹpẹ́lẹ̀. Ọlọ́run kàn fún ọkàn pé pẹ̀lẹ́ o ìyàtọ̀ wà láàárín ọmọ àti ẹrú o. Ọmọ àròlélẹ́lẹ́ ẹ̀rú lẹ́yìn bó tẹ̀lé pé mo ti ara rẹ̀ ìríran fún yín ẹgbẹ́ gbogbo kàkàkàkà rẹ̀ sínú. So but kò rí ogun ọ̀tá ti ara sẹ́yìn nìbínú and he lost it all at the end of his goal, at the end of the journey. Ọ̀tá ti ẹ̀mí, ọ̀tá ti ara ní ìgbà mí àìlè mára dúró, ọ̀rọ̀ ìbínú, àìlè organize ara rẹ̀ fún ara rẹ̀. That is why tí Bíbélì ti sọ tí orin yẹn fi parẹ́ pẹ̀. Gbàdúrà fúnra lọ́wọ́ àmà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí a. Gbàdúrà fúnra lọ́wọ́ àmà sọ̀rọ̀. Kí ènìyàn jẹ́ òpè tí ó tó pé dání àbí ibi tó ń lọ àbí ìrìnàjò ayé ẹ̀ ó tó pé dání
bí tó ń lọ ìrìnàjò ayé ẹ̀ kí ìrìnàjò pèsè ọ̀tá ti ara mi. Ọ̀tá ti ara yẹn a kì í gbàdúrà síbẹ̀. Ọ̀tá ti ara, ọ̀tá ara ẹni yẹn a gbàdúrà síbẹ̀. Ọ̀tá ìfojúrí la máa ń bá jà lọ́dọọdún nínú àdúrà àti ọ̀tá ti ẹ̀mí. Ṣùgbọ́n ọ̀tá ti ara yẹn fi ara sí fún wa, iye wa ò sí síbẹ̀ láti bá fà á. Ló gbogbo ó sì kò rá wa níyè. Ọ̀tá tí ara yẹn máa rá Kìrìsìtẹ́nìtì níyè. Ó máa rá wa yé. A nílé lọ síbẹ̀ láti àádẹ́ wá títí ọ̀tá wa yóò fi kú. Àádẹ́ máa bá wa gbé. Kìrìsìtẹ́nìtì wá sílẹ̀ bọ́bá gẹ́lì rẹ̀ ti àlẹ́ àárín àtàlẹ́wà àmọ́ sọ̀rọ̀. Nínú ìran ìjọ Àpọ́sù ti Kristi, agbẹ́mẹ̀dìdì lóòótọ́, ṣùgbọ́n ọ̀tá ti ara ẹni fèlè. Nínú generation wa rẹ̀, nínú ìran ìjọ Àpọ́sù ti Kristi, bí a bá wà ní pápá, gbogbo àwọn tó sì wà bẹ́ẹ̀ ní ìsìn látòkè wọ́n délẹ̀ tá a bá wà ní pápá ńlá tí olúkúlùkù gbé máìkì tí wọ́n ní kí ọ̀run ó ṣẹ̀. Kí wọ́n dẹ̀ dé abọ́ fún gbogbo wa, àwọn wòlíì ìlà ọ̀rọ̀ ìgbìmọ̀ sí gbogbo. Ṣùgbọ́n àìlọ́sí ọ̀ torí ọ̀tá ti ara ẹni. Mi ò gbé ìpìlẹ̀ mi lé ọgbọ́n, mo gbé lórí ìpè àti ẹ̀bùn. Tó bá yẹ pé mo gbé ìran ìpìlẹ̀ mi, Olúwa wè mí lórí ọgbọ́n àti ìmọ̀. Gbogbo ẹni tí àgbáyé lọ ń wọ́dọ̀ tiwọn yìí, wọ́n lè wọ́dọ̀ tiwọn. Ọ̀dọ̀ mi ní gbogbo ló wà. Ṣùgbọ́n nítorí ọ̀tá ara ẹni, bọ̀ ní ojoojúmọ́ ní ìríran níbẹ̀. Ọ̀tá ti ìfojúrí àti ọ̀tá tẹ̀mí, ìmọ̀ fèsì ní ìṣàkèrè ní ìṣòrùkùn ẹ̀bẹ̀ ní gbogbo wọ̀nyí ọ̀tá tẹ̀mí. Ọ̀tá ti ara ẹni ló lè jẹ́ kó bí ọmọ kó fi ọwọ́ ara ẹ̀ fètè pa. Ọ̀tá ti ara ẹni ló lè jẹ́ kó ní olóore bíi ti Joshua kó fi ọwọ́ ara ẹ̀ fi dàpá. Ọ̀tá ara ẹni ló lè jẹ́ kí ìjọ kú lónìí lọ́la kó fọwọ́ ara ẹ̀ ṣe kí ni kó túká. Ọ̀tá ara ẹni ló lè gbólóore wá tí wàá tilẹ̀kùn máa síta wá ákàlẹ̀ palẹ̀kùn àti àmàwòrán báyà ìfúnra. Ìkan nínú ọ̀tá ara ni kéèyàn máa fura sí gbogbo èèyàn àtolóore o àtẹ̀tọ́lọ́ ọ̀rá sí o àtẹ̀tọ́lọ́ ọ̀rá sí ọ̀sà máa ṣe kí ni a máa fura sí gbogbo wọn. Ọ̀tá ara ẹni ní kó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti dé ní chọ́ọ̀chì ni wọ́n sùn. Ìyẹn gbogbo ohun tó bá ọjọ́ tó bá ọkọ jẹ́ pé gbogbo ìgbà tó bá ti dé chọ́ọ̀chì ni wọ́n máa ń tò pé èso borí ẹni èso borí ẹni. Kìrìsìtẹ́nìtì wá sílẹ̀ bọ́bá gẹ́lì rẹ̀ ti lé ní àárín ẹ̀ sọ̀rọ̀ ọba sọ̀rọ̀. Ẹ̀kú dá Olúwa wí dá Kristo dá ṣùgbọ́n kò dá tó kí ènìyàn kí ó ṣe ọgbọ́n ọ̀tá ara ẹni.
obìnrin lè lẹ́wà ọmọ rẹ̀ ọkọ fẹ́ nítorí ọ̀tá ara rẹ̀ wọ́n dẹ̀ máa sọ pé ìyá mi ló gbé mi sí bẹ́ẹ̀kù bàbá mi ló gbé mi sí bẹ́ẹ̀kù. obìnrin lè wà nílé ọkọ ara láti ọ̀run wá kí gbogbo ayé máa fi ọlá ọkùnrin yẹn máa ṣe kí ni ó máa fi ọlá ìgbéyàwó ẹ̀ tọrọ torí ọ̀tá ara ẹni tí ara ẹ̀ ó fún ara ẹ̀ fọwọ́ àti kí ni kókó jáde bọ̀. ọkùnrin lè fọ ojúlówó ìyàwó ẹ̀ láti ọ̀run wá torí ọ̀tá ara rẹ̀ gẹ́gẹ́ ó dẹ̀ fún ara rẹ̀ tó ní kó lè dà. Christian Mati Wasuni Bọ̀bà Gẹ́lì rẹ̀ àní àárín àtàlẹ̀ yóò máa ṣọ́ra. Dìde lórí ẹsẹ̀. Adájọ́ kọ́ bí ìṣẹ́jú kan. Ó ní nǹkan méjì tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ yẹn fún ọ. Alábìnrin, wọ́n fẹ́ pe àkíyèsí wa sí nǹkan méjì kan. Mo fẹ́ kí a fi sọ́kàn. Ó dáa kí a rí ọwọ́ Ọlọ́run. Ó dáa kí a rí ojú Ọlọ́run tí mo lè fẹ́ kí a kọ sílẹ̀. Ọwọ́ Ọlọ́run dáa kárí, ojú Ọlọ́run náà dáa kárí, agbára Ọlọ́run dáa kání, àṣẹ Ọlọ́run dáa kání, àwòrán Ọlọ́run dáa bí abárí, àánú Ọlọ́run dáa bí abárí, ìrànlọ́wọ́ Ọlọ́run dáa bí abárí, ọ̀rọ̀ Ọlọ́run dáa bí abárí, bákan náà Ọlọ́run dáa bí abárí. Gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí gbogbo tí mo kà sílẹ̀ yìí ó wà ní abẹ́ bí Olúwa ṣe tó, ó wà ní abẹ́ ìbápàdé Ọlọ́run. Gbogbo tí mo kà mẹ́sàn-án tí mo kà sílẹ̀ yìí gbogbo ẹ̀ abẹ́ ìbápàdé Ọlọ́run ló wà àti abẹ́ bí Olúwa ṣe tó. Ṣùgbọ́n èyí tó tóbi jù ní pé ká mọ inú Ọlọ́run. Bí a bá rí gbogbo nǹkan mẹ́sàn-án tí mo kà sílẹ̀ yìí a ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Bákan náà a rí bí Olúwa ṣe tó ni. Ṣùgbọ́n èyí tó dára jù ni wípé kí a mọ inú Ọlọ́run. Bí a bá ní gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí tá a bá mọ inú Ọlọ́run gángan ó léwu fún gbogbo wa. Ó léwu. Nọ́mbà 2 àkíyèsí ní tí mo fẹ́ pẹ́ ọkà wá sí. Wọ́n ojú mi yóò máa bá ọ lọ, ẹ̀mí mi yóò máa bá ọ lọ, ọkàn mi yóò máa bá ọ lọ, àṣẹ mi yóò máa bá ọ lọ, ọ̀rọ̀ mi yóò máa bá ọ lọ.